I hope you guys are learning from what is going on Instagram. You see Khadija Ojuabe sleeping with 36 years old boy, not just a young boy, a married boy. Why Khadija Ojuabe was taking shoe for me and my husband. She was attacking me, attacking my children, attacking my business. Ojuabe was busy sleeping. After switching off, Ojuabe always sleep with 36 years old boy, a married boy, a boy that is grown enough to be his son. Wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí ò bí arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin bí ó ṣe jáde fún Ojuabe wípé òun bá ọkùnrin 36-year-old kan òun bá alájọṣepọ̀ gidi gan kí n tẹ̀dú ṣọkùnrin lásán ó ní married man ó ní arákùnrin ọ̀hún. Ẹ̀yin èèyàn wa jẹ́ wàhálà kan ló tún ṣẹlẹ̀ báyìí, ẹ jẹ́ ká gbádùn ìtókù. Kò yẹ yín ṣé kò ṣọ́ọ̀kì yín gbogbo ìgbà tí Ojuabe bá parí show fún èmi àti ọkọ mi àpò ọkọ mi lórúkọ làbúbá tó bá bú ọkọ mi dáadáa tó bú mi dáadáa bú àwọn ọmọ wa. You saw what Khadija and her family did. They brought Aláàfà. Àwọn kọ́kọ́ béèrè Aláàfà, àwọn kọ́kọ́ gbá Aláàfà wa tẹ́ bá rántí. Àdàbí ni mo ṣe fún nígbà tó ń ṣépè àní tó ti ń ṣépè fún ààrẹ àtàwọn ọmọ ẹ̀ tipẹ́tipẹ́. Ọjọ́ tí mo dẹ̀ kí mọ́lẹ̀ mo ní pé Khadija gbogbo èpè tó ń ṣe tó ẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá o free àmọ́ tó wáyé pé irọ́ ni Ìyábọ̀ Òjó pamọ́ mi tó dẹ̀ jẹ́ irọ́ ló ń tẹ̀lé lórí Ìyábọ̀ Òjó bóyá máa rí fún wọn náà rí àtàwọn ọmọ ẹ̀ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó ń pamọ́ mi tó dẹ̀ pé irọ́ ló ń tẹ̀lé lẹ́yìn Ìyábọ̀ Òjó. Remember next thing her family came with a lot of affairs. You remember they came with a lot of affairs and one good Samaritan tó jẹ́ babaláwo òun náà ràn mí lọ́wọ́ òun náà ṣe dá padà fún wọn sẹ́ndẹ̀ sí mi. Later wọ́n parọ́ Lizzy lè kankan ṣépè fún Lizzy lè kankan gbé lóògùn wa mò ń wò yín sórí tẹ́ bá mọ̀ nǹkan tó ń pè ní èpè ò ní lọ máa ta sí ẹni tó ju ẹ lọ tó bá mọ̀ nǹkan tó ń pè ní ègún ẹ lè mọ̀ sórí let me tell you something tó bá máa ṣoríire ó ní bí brain ẹ ṣe máa ṣiṣẹ́ tó bá ní ṣoríire ó ní bí brain ẹ ṣe máa ṣiṣẹ́. Ẹ rí pé mo máa ń dó sáyà ara mi ibi tí mo ṣáà lọ ṣàlélẹ̀ ibi tí mo lọ lélẹ̀ òun ni wípé ìwọ obìnrin tó o bá ti gbọ́n wàá sọnù kó tó sọnù. Khadija Ojuabe ó ń bú Lizzy Anjorin wọ́n attack wedding Lizzy Anjorin. Khadija dẹ̀ ló ń bá ọmọ 36 years old sùn. Ọmọ 36 years old ọmọkùnrin tó níyàwó nílé. Ẹ imagine bí Khadija ṣe máa ṣe show fún Lizzy Anjorin òun àti ìyá ẹ̀ olórí burúkú ìyá ẹ̀. Ṣé bí mo sọ fún ìyá Khadija pé kọ́dún yìí tó parí á sunkún kíkorò lórí àwọn ọmọ ẹ̀. Mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀. Imagine ó ṣe show ẹni tí ó ṣẹ̀yìn rí ẹ sọ pé ẹ ń gbèjè Ìyábọ̀ Òjó nítorí pé ẹ fẹ́ ká lọ máa sanwó London Gistlover. Wàá dẹ̀ parí show fún Lizzy Anjorin pẹ̀lú ọkọ ẹ̀ wàá pọkọ ẹ̀ làbúbá o ò lè fẹ́rù yẹn o ò lè fẹ́rù ọkọ Lizzy yẹn irú yẹn kẹ̀ o dẹ̀ lọ ń bọ́ ọmọ 36 years sùn. O dẹ̀ lọ ń bá Ìyábọ̀ Òjó tó ń ran yín níṣẹ́ níbi tẹ́yìn tí ń forí gbèpè tọmọtọmọ yín orí ẹkílẹ̀ ẹni tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó ti ṣe kí ni o ti kórí sábẹ́ torí pé ègún àti èpè ń jà ni tí ègún àti èpè ò bá jà ẹ́ o ò ní pé òun gbèjà ẹni tó ṣẹ̀. Gbogbo yín mọ̀ wípé Ìyábọ̀ Òjó ṣẹ̀ wá kò dẹ́ ń ṣe Lizzy Anjorin nìkan ni Ìyábọ̀ Òjó ṣẹ̀. Ìyábọ̀ Òjó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé kò sí ọlọ́run ò lè dáríjì Ìyábọ̀ yẹn ni wọ́n wá tò sílẹ̀ nítorí wọ́n fi ẹ́ sí WhatsApp group torí wọ́n ní kó lọ máa kọ́mẹ̀tì ẹ̀ kó lọ kó wá tí kọ́mẹ̀tì ẹ̀ bá pé 1000 wọ́n fún ẹ ní 10,000 naira ó wà lọ fún oró rẹ̀ pin. Now ẹ jẹ́ ká gbọ́n nǹkan tẹ́ni yìí sọ dá padà ni mo wá ṣe ní àárọ̀ alẹ́ la máa ṣe kéèsì Mewolaka Ojuabe Ìyábọ̀ Òjó